Ìgúnú jẹ́ àwo kan tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan láàrin méjì ìlú tí nǹkan yẹn tó bá rújú wọ́n ní ẹ lọ pa àwọn onígúnnukó kí òṣàgúnnukó kó bá wọn ṣe nǹkan yẹn yálà wọ́n wá nǹkan ni tí ọmọ bá sọnù láyé àwọn bàbá wa tí ọmọ bá sọnù àbí wọ́n wá nǹkan ṣàgúnnukó òun ló máa fi wá nǹkan yẹn tí ìlú ìgbóná nǹkan tó bá wà nínú ìlú tí wọ́n bá pe òṣàgúnnukó ló máa bá wa ṣe ètùtù tó máa ṣe ẹ̀rọ tí ìlú máa tùbà tó máa tùṣẹ́ ó jẹ́ òrìṣà tó yẹ pé ìlú gan wọ́n pàtàkì ẹ̀ púpọ̀ jù tí òòṣà yìí ti wà wọn ti bí àwọn bàbá tó bí èmi torí èmi jogún mo bá ní ọwọ́ bàbá mi ni. mo dúpẹ́ fọlọ́hún ó àyè àdúpẹ́ fọlọ́hún pọ́dún ọ̀tẹ̀ yìí ṣojú ẹ̀mí wa o àdúpẹ́ fọlọ́hún ó jàre ayé wọn lọ́wọ́ ń jí wọ́n bọ̀ wá ń jí wọ́n lọ́wọ́ ń jí wọ́n bọ̀ wá ń jí o ayé ayé wọ́n lọ́wọ́ ń jí wọ́n bọ̀ wá ń jí abẹ́rẹ́ ọdún ó ní gbogbo abẹ́rẹ́ ọdún ká parí rẹ̀ láyọ̀ ó káyọ̀rí ẹ̀ síre àti bẹ̀rẹ̀ ọdún 14 days la máa fi ṣe èyí tó kù kọ́hàn tó láyé kó túbọ̀ fún wa ṣe ká parí ẹ̀ nírọ̀rùn a ti ṣe tàná nírọ̀rùn a tún ṣe tèmi àwọn tó láyé kó tún wá bá wa ṣe tọ̀la kó bá wa ṣe èyí tó kù nírọ̀rùn àti ìdùnnú àti àlàáfíà ká fi ṣe tó bá máa dọdún tó ń bọ̀ ká tún lékún owó ká lékún ọmọ gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ tó wà nílùú kó má rí gbóná kí gbóná má kọlù wọn káìsàn kó má kọlù wọn gbogbo àwọn tó ń fẹ́ ti òṣàgúnnukó náà tí wọ́n ń fẹ́ wa fúnre kíre kó bẹ̀rẹ̀ sí ní jẹ́ tiwọn kó ríre kó rí ọ̀nà gbégbà kó rí bá ti ṣe àbọ̀ mímu.